Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Masterpiece Físíksì TV. Ẹ ṣé pẹ̀lú àdúrótì àsìkò ìyànjú tẹ́ ń bá wa. Àdúrà mi sí Èdùmàrè fún gbogbo wa pátápátá ni pé bá a ṣe ń gbé àṣà Yorùbá lárugẹ. Gbogbo ohun tó jẹ́ tiwa Elédùmarè máa ṣe láṣẹ pé ìyè lójú yóò máa rí o, ìyè lójú yín máa rí. Lórí ètò lónìí, mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀nà àmúlò ìdọ́gba tààrà nínú ẹ̀kọ́ físíksì. How do we apply linear equation in physics? Mo máa fún wa ní àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ká bá lè wo bí ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó kọjá ṣe tàn mọ́ ẹ̀kọ́ ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ lọ. Ọ̀nà àmúlò ìdọ́gba tààrà nínú ẹ̀kọ́ físíksì. Ó bá wo àpẹẹrẹ kìíní. Gbogbo wa la mọ̀ wípé ìgbékalẹ̀ àjùmọ̀gbà fún ìdàgẹ̀rẹ̀ gòkè acceleration ni à ń pè ní A is equals to B minus B all over T. Ó jẹ́ ìgbékalẹ̀ àjùmọ̀gbà fún ìdàgẹ̀rẹ̀ gòkè. Tó bá jẹ́ deceleration, á jẹ́ ìdàgẹ̀rẹ̀ sílẹ̀. Àmọ́ fún ìdàgẹ̀rẹ̀ gòkè, ìgbékalẹ̀ àjùmọ̀gbà fún ìdàgẹ̀rẹ̀ gòkè ni A is equals to B minus U all over T. V wá jẹ́ ìwọ̀n ìsáré sí ìparí. U jẹ́ ìwọ̀n ìsáré sí ìbẹ̀rẹ̀. T jẹ́ àkókò tó gbà wá. A jẹ́ ìdàgẹ̀rẹ̀ gòkè. Ó ṣeéṣe kí a ní ìbéèrè tí ó ní ṣe pẹ̀lú kí a sọ V di kókó ìgbékalẹ̀ wa. Tá a bá ní ká sọ V di kókó ìgbékalẹ̀ wa, kí ni a máa ṣe? A ti mọ̀ wípé ní ọ̀nà àkọ́kọ́ tá a bá fẹ́ ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ní ọ̀nà tààrà, a máa lo kí ni? A máa lo ìsọdipúpọ̀ alágbèélébu, that is cross multiplication, which means that a ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá wípé tí ohunkóhun nínú ìgbékalẹ̀ wa tí ó bá ń gorí àmì ìdọ́gba kọjá, a ṣàlàyé pé ó ti di dandan kí àmì rẹ̀ ó yí padà. Nítorí ìdí èyí, tí ọ̀gbẹ́ni minus U bá fẹ́ gorí àmì ìdọ́gba kọjá, kí ló máa ṣẹlẹ̀ sí? Á di kí ni? Á di AT plus U equals V. Èyí wá túmọ̀ sí wípé Vy is equals to what? U plus AT. Vy is equals to U plus AT. Èsì ìbéèrè wa ni. Ó túmọ̀ sí pé tí wọ́n bá ní o, ẹ wá o, ìgbékalẹ̀ yìí rèé o, ìgbékalẹ̀ ìdàgẹ̀rẹ̀ gòkè rèé o, ẹ sọ V di kókó ìgbékalẹ̀. Ó túmọ̀ sí pé ohun tó yẹ ká ní rèé, V is equals to U plus AT. Ó ṣeé ṣe
kí ìbéèrè ọ̀hún tún wá wípé ká sọ tí di kókó ìgbékalẹ̀. ẹ má gbàgbé wípé a ti ní a is equals to b minus u all over t. tí wọ́n bá ní ká sọ tí di kókó ìgbékalẹ̀, kí ni ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ ṣe? ìsọdipúpọ̀ alágbélébùú, cross multiplication. Therefore, at will become v minus u. Tààrà wò dáadáa, a ṣàlàyé wọ́n sì ti kọjá wípé tí ohun tí a bá ń wá tí ó bá ní ìsopọ̀ tí ìsopọ̀ rẹ̀ sì jẹ́ onísọdipúpọ̀, a ṣàlàyé pé ìbápín tàbí pípín rẹ̀ pẹ̀lú ohun tó sopọ̀ mọ́ gan la fi máa túká. Ó túmọ̀ sí pé tá a bá fẹ́ tú 80 ká, a gbọ́dọ̀ ṣe ìbápín 80 pẹ̀lú a tí bá lè dá dúró. Èyí túmọ̀ sí wípé a máa ní 80 all over a tó máa fún wa ní v minus u all over a. Ó túmọ̀ sí pé tiwa jẹ́ kí ni v minus u all over a. Ẹ má gbàgbé ohun kan gbòógì tá a sọ ni wípé ohunkóhun tó bá ti ṣẹlẹ̀ sí apá kan ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí apá kejì. A lè dá apá kan sí tó ń ya apá kan. Tá a bá ṣe ìbápín ìyà yìí pẹ̀lú yìí, a gbọ́dọ̀ ṣe ìbápín ìyà yìí náà apá ọ̀tún àti apá òsì pẹ̀lú yìí. Ẹ já tẹ̀síwájú. Àpẹẹrẹ kejì, tí èso kan bá wà lórí àjà, ìgbàgbọ́ àwọn onímọ̀ físíksì ni wípé gbogbo okùn rẹ̀ ó wà nínú rẹ̀, gbogbo okùn yìí sì ló fi dúró lórí àjà yìí. Tàbí tí èso kan bá wà lórí igi, ìgbàgbọ́ físíksì ni pé gbogbo okùn rẹ̀, all its potential energy, gbogbo okùn rẹ̀ ló fi dúró sórí igi àjà. A sì mọ̀ wípé okùn tó wà nínú rẹ̀ tó dá dúró yìí tí ò fi ṣiṣẹ́ yìí, ó ní ìgbékalẹ̀ àjùmọ̀gbà tí à ń pè ní NGH. Ọ̀nà kan nìyẹn. Ọ̀nà kejì ni pé èso tó wà lórí àjà yìí àbí tó wà lórí igi yìí, ó ṣeé ṣe kí àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ kí èso yìí jábọ́. Tí èso yìí bá jábọ́, ó máa ní okùn mìíràn tí ó yàtọ̀ sí okùn tó fi dúró. Okùn mìíràn yìí ó ní í ṣe pẹ̀lú sísáré ìyìn. Okùn yìí là ń pè ní kinetic energy. Okùn yìí là ń pè ní kinetic energy. Kinetic energy jẹ́ okùn tó fi máa sáré délẹ̀. Ìgbékalẹ̀ àjùmọ̀gbà fún kinetic energy sì ṣe kí ni? Ó jẹ́ half mv square. Láti ìgbékalẹ̀ méjèèjì yìí, àwọn onímọ̀ físíksì tún wá lè mú ìbéèrè jáde. Wọ́n lè yọ ìbéèrè jáde. Wọ́n á béèrè pé ó dáa, tí okùn àkọ́kọ́ yìí àti okùn ìkejì yìí tí gbogbo wọn bá bára dọ́gba, báwo ló ṣe lè bára dọ́gba?
ó túmọ̀ sí pé nígbà tó wà lókè gbogbo okun ẹ̀ ló fà lókè, àmọ́ tó bá jábọ́ láti òkè àjà àbí láti orí igi tó jábọ́ délẹ̀, a gbàgbọ́ wípé gbogbo okun tó fi dúró sókè ẹ̀ náà ló ti ṣe àyípadà rẹ̀ sí okun tó fi sáré sílẹ̀. That means there has been conversion of energy. There is conversion of energy from potential energy to kinetic energy. That is if energy is conserved. Ó túmọ̀ sí pé tí ò bá sí pé à ń sọ okun nípa àwọn kankan tí a lè fẹnu bà láàrin ẹ̀kọ́ yìí. If energy is conserved, tí kò sọ, that means pé energy that means pé okun tó fi wà lókè àbí tó fi wà lórí igi àbí tó fi wà lájà, tá a ṣe okun yẹn gan-an náà lọ fi jábọ́ sílẹ̀. Ó túmọ̀ sí èyí wá túmọ̀ sí pé PE máa bá KE dọ́gba. So ó ṣeé ṣe kán ní ká ṣe àwárí H àbí ká ṣe àwárí V. That means that mgh equals rmv square. Tá a bá ń ṣe àwárí H, èyí túmọ̀ sí pé mgh equals mv square all over 2. Tí a bá ṣe ìsọdipúpọ̀ alágbèéléwò, kí la máa ní? We have 2mgh equals mv square. Tá a bá fẹ́ kí h dá dúró, a máa ṣe ìbápín h pẹ̀lú kíni? Àti rí pé 2mg ló ṣọ́ra ẹ̀ ìdádúró. So a máa ṣe ìbápín h pẹ̀lú 2mg. Nítorí ìdí èyí, àwa ní 2mgh all over 2mg divided by mv square all over 2mg. Ó túmọ̀ sí pé h wa máa jẹ́ kí ni? H á jẹ́ v square all over 2g. H á jẹ́ v square all over 2g. Èyí á sì wá jẹ́ èsì ìbéèrè. Ó tún wá ṣeé ṣe ká ní àkódá o, dípò tá a fi máa sọ h di kókó ìgbékalẹ̀, pé ká ṣe àwárí v square tí ó jẹ́ ìsárésí rẹ̀, tó jẹ́ ìwọ̀n ìsárésí rẹ̀. Tá a bá fẹ́ ṣe ìwọ̀n ìsárésí rẹ̀, ó túmọ̀ sí pé tá a bá ní mgh equals mv square all over 2, tá a sì ṣe ìsọdipúpọ̀ alágbèéléwò rẹ̀ tí ó fún wa ní 2mgh equals mv square. Kí ló sopọ̀ mọ́ mv square tí ò jẹ́ kí v square dá dúró? Láti máa pé m ni. Ó túmọ̀ sí pé a máa ṣe kí ni? A máa ṣe ìbápín rẹ̀ pẹ̀lú rẹ̀. We have 2mgh all over m equals mv square all over m. Therefore, 2gh equals v square. Tá a bá wo v square ní gbòǹgbò oníga méjì, lónìí, ó túmọ̀ sí pé a sì ń wá ẹyọ kan. That means that to get this, a gbọ́dọ̀ sọ gbòǹgbò oníga méjì yìí di igun kan. That means you have to take the square root of this. Ó túmọ̀ sí pé v is equals to what? A square root of 2gh. Àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí mo fẹ́ ká rí lérí ọ̀nà ìṣàmúlò ìdọ́gba tààrà nínú ẹ̀kọ́ physics. Àpẹẹrẹ kẹta. Àpẹẹrẹ kẹta
Ní ọ̀pọ̀ ìgbà àwọn ìbéèrè físíksì ò le rárá, àmọ́ àwọn ìbéèrè físíksì ní í ṣe pẹ̀lú ìbádọ́gba tàbí ṣíṣe ìbádọ́gba irúfẹ́ ìwọ̀n méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Irú àpẹẹrẹ tí mo ṣe fún yín yẹn, a ṣe ìbádọ́gba potential energy àti kinetic energy. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe é ṣe ká ṣe ìbádọ́gba okùn iná mọ̀nàmọ́ná àti okùn ìgbóná. We can equate electrical energy and its energy together. So ìbádọ́gba ló pọ̀ jù nínú àwọn nǹkan tá à ń ṣe físíksì, kì í ṣe pé kò rí ìbádọ́gba ni. Àmọ́ tó bá ti ṣe sùúrù, tó ò kánjú, tó rọra fi sùúrù tẹ̀lé, kò lè le rárá. Ó dáa tí h bá jẹ́ ìwọ̀n, tó bá jẹ́ òṣùwọ̀n ìwọ̀n ìgbóná, heat energy, the measure of heat energy, tí a ṣe àpèjúwe h ní ìlànà ìṣirò, pẹ̀lú ìgbékalẹ̀ àjùmọ̀gbá h equals mc beta theta. Gbogbo àwọn tó wà ní ìpápátá la máa ṣàlàyé, àmọ́ ẹ ṣe sùúrù, ẹja máa lé ọ̀kọ̀ọ̀kan. Tí h sì jẹ́ h equals mc beta theta, tí èyí bá jẹ́ ení. Ọ̀pọ̀lọpọ̀ wa la rántí boiling ring tàbí heater tàbí ohun èlò tá a fi ń gbé omi kaná. Ọ̀pọ̀lọpọ̀ la ti lo boiling ring tàbí heater àbí ohun èlò tá a fi ń gbé omi kaná. A mọ̀ wípé láti iná ìjọba, iná orí òkun, láti máa gba okun sí ara heater yìí, tí heater yìí yóò fi máa gbóná. Ìgbóná heater yìí náà ni yóò yí omi wa padà, àbí? Now ìbádọ́gba, the conversion of that heat energy, okun ìgbóná yìí sí the conversion of that electrical energy, okun iná yìí sí heat energy, okun ìgbóná gan-an la fẹ́ ṣe ìbádọ́gba rẹ̀ lórí pátákó ẹlẹ́mú wa. Okay. Tí a bá fẹ́ ṣe ìgbéléwọ̀n àkókò tí ó gba heater wa tàbí boiling ring wọn láti gbé òṣùwọ̀n ìgbóná sókè, láti òṣùwọ̀n ìgbóná omi kan sí ìkejì, a máa wá ìbádọ́gba rẹ̀ pẹ̀lú agbára tí heater wa gbà láti ní ìjọba. Okay. Agbára tí a ń sọ yìí, power, electric power, is given as okun tí a ṣe ìbápín rẹ̀ pẹ̀lú àkókò. Power is given as energy expended per time. Iye okun wo ni heater yìí gbà láti iná orí òpó? Àkókò wo ló lò láti gba okun yìí síra? Now power yìí is given as IV. A máa ṣe ìwọ́pò nínú ara. Ó dà, tí power bá jẹ́ IV, ó túmọ̀ sí pé a lè ṣe àtúnkọ ìdọ́gba kejì gẹ́gẹ́ bí IV is equals to E all over T. Ó túmọ̀ sí pé E is equals to what? IVT. Yìí ni ẹ̀rí. This is òṣùwọ̀n electrical energy ní. Àmọ́ ìbéèrè ní kí a wá ìwọ̀n àkókò tí
boiling ring wá fi gbaná sí tó fi gbaná sára. Ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe ìbádọ́gba ení àti ẹ̀rin. That means that we must equate h heat to E electrical. Tó túmọ̀ sí pé MC delta theta is given as IVT. Tá a bá fẹ́ kí T dájú kí wàá la máa ṣe? Kí ló sopọ̀ mọ́ T? A ti mọ̀ pé IV ló sopọ̀ mọ́ T. Tá a bá ṣe ìbápín IV, tá a bá ṣe ìbápín T pẹ̀lú IV, tá a ṣe ìbápín MC theta pẹ̀lú IV, ó túmọ̀ sí pé T máa dájú. Therefore, IVT all over IV is given as MC delta theta all over IV. Therefore, T is equals to MC delta theta all over IV. T gan lòun tá a wá. Ẹ má gbàgbé pé ohun tá à ń wò náà ni ọ̀nà ìṣàmúlò ìdọ́gba tààrà nínú ẹ̀kọ́ physics. How to apply linear equation. You need to see that àwọn kan tá à ń ṣe wọ̀nyí ń wọnú ara. Ìgbà tó bá yàtọ̀ á bẹ̀rẹ̀ sí lọ nínú àwọn episode wa kọ̀ọ̀kan àwọn tá à ń ṣe yìí máa yé yín. Most of this ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdọ́gba tá à ń fọ́ sí wẹ́wẹ́ wọ̀nyí ẹ máa rí. Ìgbà yẹn ló tún máa wáyé wa yékéyéké pé kì í ṣe pé à ń fa àkókò wá ṣó ní pé à ń fa àkókò wá ṣó àbí à ń fa àkókò wá ṣe ọ̀dà. Ẹ já tẹ̀síwájú. Àpẹẹrẹ kẹrin tí ó jẹ́ àpẹẹrẹ kẹrin. Example 4. Àpẹẹrẹ kẹrin. Example 4. Ẹ já ṣe àyẹ̀wò àgbékalẹ̀ àjùmọ̀gbà fún fífẹ̀ gbòòrò linear expansivity. Fún fífẹ̀ gbòòrò. This is linear expansivity. Àgbékalẹ̀ àjùmọ̀gbà fún fífẹ̀ gbòòrò ni à ń pè ní alpha is given as L2 minus L1 all over L1 delta theta. L2 minus L1 all over L1 delta theta. Ó dáa. Ó ṣeé ṣe kí ìbéèrè wá wá wípé kí a sọ L1 di kókó àgbékalẹ̀. Sọ L1 di kókó àgbékalẹ̀ àjùmọ̀gbà dòdòdò. Ó dáa. Kókó àgbékalẹ̀ àjùmọ̀gbà. Okay, báwo la ṣe máa ṣe èyí? A ti ní alpha is equals to L2 minus L1 all over L1 delta theta. Kí ni ohun àkọ́kọ́ tó yẹ ká ṣe tó bá jẹ́ pé lóòótọ́ lè ń fọkàn bá wa lọ? Lóòótọ́ àkọ́kọ́ tó yẹ ká ṣe. Ó yẹ ká ṣe kí ni? Ó yẹ ká lo ìsọdipúpọ̀ alágbèlébù. This is cross multiplication. Tí a bá lo ìsọdipúpọ̀ alágbèlébù, a máa ní alpha L1 delta theta to give us L2 minus L1. Alpha L1 delta theta to give us L2 minus L1. Àmọ́ tí a bá wò á rí i pé èyí ó fẹ́ níyàtọ̀ díẹ̀. L1 wà lápá bí,
L1 wà lápá bí a sì fẹ́ kí L1 dá dúró. Ohun tá a gbọ́dọ̀ kọ́ ṣe ni pé kí a ṣe kí ni ká ṣe àkópọ̀ àwọn ohun tó jọra. Àwọn àgbà wí pé ohun tó jọra la fi ń wé ohun, ó jọra wọn. Ẹ jẹ́ á ṣe àkópọ̀ àwọn nǹkan tó jọra. Tí ó túmọ̀ sí pé L1 wà bí L1 wà bí a máa mú L1 máa lọ bá akẹgbẹ́ rẹ̀. Therefore we will have alpha L1 beta theta plus L1 is equals to L2. Kí ló dé tó ṣe jẹ́ àmì ìsopọ̀ lálò tí a lo àmì yọkúrò? Ẹ má gbàgbé pa àti ní tí àmì ìsopọ̀ bá ń kọjá tó bá ń gorí àmì ìdọ́gba kọjá, ó máa yí padà sí àmì mìíràn. Kódà ẹ tún wá wò á ti rí pé ọ̀nà méjì báyìí a ti rí pé L2 ti dá dúró, L1 ló kà tó dá dúró. Àmọ́ a ti rí pé ní L1 yìí nǹkan kan so mọ́ L1 lápá bí, nǹkan kan ò so mọ́ L1 lápá bí. L1 àti L1 sì jọra wọn. Ẹ jẹ́ á ṣe kí ni ìfọ́síwẹ́wẹ́ alákòópọ̀, factorization, ìfọ́síwẹ́wẹ́ alákòópọ̀. We need to introduce brackets. A máa lo àmì àkópọ̀ níbí. We need to introduce brackets. Ó túmọ̀ sí pé tí a bá yọ L1 jáde kúrò níbí yìí, tí a bá yọ L1 jáde ká yọ L1 yìí ká yọ jáde, kí ló máa kù níbí? Ó túmọ̀ sí pé a máa ní kí ni alpha àti delta theta. Tí a bá yọ L1 jáde níbí kí ló máa kù? A kù 1. Recall that L1 is the same thing as 1 L1. Kí ni 1A is A? Kí ni 2A? 1A kí ni 2A? 1A is A, 2A is 2A. So 1L1 is still L1. Kò sí yàtọ̀. Àbí tí a bá ṣe ìbápín alpha L1 delta theta pẹ̀lú L1, tí a bá ṣe ìbápín alpha L1 delta theta pẹ̀lú L1, tí L1 bá jáde kí ló máa kù? A kù alpha delta theta. Tí a bá ṣe ìbápín L1 pẹ̀lú L1 here was 1. Ó ti ẹ̀kọ́ yìí wà lọ́nà yẹn. Èyí wá túmọ̀ sí wípé a máa ní kí ni L1 into bracket alpha delta theta plus 1 is equals to L2. Àti pé alpha delta theta plus 1 is equals to L2 ló wá kù tó ń dá L1 dúró. A máa ṣe ìbápín rẹ̀. L1 into bracket alpha delta theta plus 1 is equals to L2 divided by alpha delta theta plus 1 all over alpha delta theta plus 1. Ó túmọ̀ sí pé ní àkótán, ó túmọ̀ sí pé èsì wa wá ni pé kí ni L1 is equals to L2 all over alpha delta theta plus 1. Alpha delta theta plus 1. Èyí ni èsì ìbéèrè wa. Wọ́n ní èsì ìbéèrè. Wọ́n ní èsì ìbéèrè wa. Mo lérò pé ẹ̀ ń fọkàn bá ẹ̀kọ́ yìí lọ, mo sì lérò pé ó ń ṣe wa. Kódà àpẹẹrẹ karùn-ún ni àpẹẹrẹ tí ó kẹ́yìn tá a máa ṣe tá a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò yìí. Example 5. Ó ṣeé ṣe kí wọ́n fún wa ní ìdọ́gba méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n lè kí a ṣe ìfọ̀rọ̀wérọ̀ àti ìfi ìdọ́gba rọ́pò ara wọn. Mo ti ṣàlàyé yẹn. It is possible for us to have substitution, a máa ṣe to have comparison, ìfọ̀rọ̀wérọ̀, then you have then ìfirọ́pò, you substitute. Ó ṣeé ṣe kó jẹ́ pé irú ìbéèrè tí àwọn olùkọ́ wa fẹ́ bi wá nìyẹn. Àmọ́
báwo la ṣe ń ṣe fún àpẹẹrẹ ẹ̀yin ẹrù ìdọ́gba mẹ́ta yìí w is equals to qv w is equals to qv ìdọ́gba kìíní is equals to qv tí q wá sì jẹ́ it ìdọ́gba kejì tí qv wá sì ṣe kí ni tí ó jẹ́ ir ìdọ́gba kẹta. Ìbéèrè wá lè wáyé pé kó o sọ r di kókó àgbékalẹ̀. Báwo la ṣe máa sọ r di kókó àgbékalẹ̀? Ó túmọ̀ sí pé ní ọ̀nà àkọ́kọ́ a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ìfirọ́pò. Ení, w is equals to qv tí q wá sì jẹ́ it. Ó túmọ̀ sí pé ibi tá a bá ti rí q a máa fi it rọ́pò, a nílò q mọ́. That means that w is equals to it times v, which is what? IVT. Àmọ́ ẹ má gbàgbé pé a ti sọ wípé kí ni v wa? V is equals to ir. Ó túmọ̀ sí pé àti ìparí w is equals to IVT where v is equals to ir. Therefore, w is equals to I times t times kí ni v? ir. Èyí túmọ̀ sí pé w is equals to what? I times I square rt. Èyí jẹ́ because I square rt. Kí ni ìbéèrè? Wọ́n ní kí a fi kí ni kí a sọ r di kókó àgbékalẹ̀. Àti ìsọ r di kókó àgbékalẹ̀ àti ìparí. So tá a fẹ́ sọ r di kókó àgbékalẹ̀, kí ló ń dá r dúró? I square àti t ló sọ àwọn pọ̀ mọ́ r. Ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣe ìbápín wọn. Therefore, such that we have w all over I square t to give us I square rt all over I square t. Ó túmọ̀ sí pé r àwa jẹ́ kí ni? R wá jẹ́ w all over I square t. Èyí wá jẹ́ èsì ìbéèrè wa ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣeun. Ibí yìí la máa fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Ẹ gbọ́, ẹ̀bẹ̀ lábẹ́ yín, ẹ jọ̀ọ́ ẹ fi fọ́nrán yìí ẹ ṣe ìbápín fọ́nrán yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín. Ẹ máa rí àmì aago lẹ́gbẹ̀ẹ́ fọ́nrán yìí tí ó túmọ̀ sí tó dúró fún notification. Ẹ tẹ àmì aago yìí, please subscribe. Ẹ tẹ àmì aago yìí, ó túmọ̀ sí pé ní gbogbo ìgbà tá a bá ti ń gbé fọ́nrán mìíràn wá sórí afẹ́fẹ́, ẹ̀yin gan lè máa kọ́kọ́ rí. It will notify you of new uploads of new videos. Ẹ sì tẹ àmì subscribe. Tẹ bá sì fẹ́ fi ìfẹ́ yín ràn fún ètò yìí, please click like. Ẹ ṣeun, màá rí yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.